káàsán, ẹ káalẹ́ o. Mo kí yín o, adẹ̀kú ìbẹ̀rẹ̀ oṣù tuntun o. Gẹ́gẹ́ bí bàbá wa Onírìṣà Àdìmúlà Àrólé Oòduà bàbá Tadéníkáwò bó ṣe kí wa lórí ètò yìí lénìí wípé gbogbo wa a kú oṣù tuntun o, pé oṣù yìí á tù wá lára o, àárọ̀ ti rọ̀ mọ́ o. Ẹ̀yin tèmi lénìí ẹ ní kí ló dé èmi tí mo fi wá pẹ̀lú bàbá lénìí, bẹ́ẹ̀ ni o, ẹ fi sùúrù sí i, màá máa ṣàlàyé fún yín tó bá yá. Orúkọ mi ò yí padà o, èmi olólùfẹ́ yín náà ni Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. Èmi èjìrẹ́ òrìlà kí ọba ọmọ ni o, ọmọ olókè méjì takọtabo aya aláwẹ̀ kó torí wẹ̀ kọ́ máa kọ̀rọ̀ ṣọjà kó wí kan nájà kan bomi alura. Lórí ètò mi lénìí mo fẹ́ sáré gbé fídíò kan báyìí sí o, mo dẹ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí bàbá wa o, kábíyèsí Ọ̀ọ̀ni àti ìyáàfin Mojísọ́lá Ọ̀ṣẹwà tó wà ní ìlú France. Ní ìgbà tí bàbá wa lọ sí ìlú France tí ìyáàfin Mojísọ́lá Ọ̀ṣẹwà tó lọ kí bàbá, ẹ gbọ́ àdúrà tí bàbá ṣe fún gbogbo àwa ọmọ Oòduà pátápátá nílé lóko láti ìlú France bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n gbé sí báyìí, àmọ́ kí n tó gbé sí ẹ jẹ́ kí àìkọ́kọ́ kí bàbá wa o. Ọba ló ní ilẹ̀ o, ọba kábíyèsí. Ọba ló ní ilẹ̀ o, ọba. Ọba ló ní ilẹ̀ o, ọba. Mo kí kábíyèsí o. Ọba ló ní ilẹ̀ o, ọba. Ọkọ tí rò mọ́lẹ̀ bàbá mi. Ọba ló ní ilẹ̀. Kábíyèsí mo gbọ́ bàbá mi o. Ọba ló ní ilẹ̀ ọba. Mo jìnnà bàbá nígbà ẹgbẹ́ fara mi. Ọba ló ní ilẹ̀. Mo jìnnà bàbá ló bá níwọ̀n ìgbèje. Ọba ló ní ilẹ̀ ọba. Arọ́bàfin lọ́ba ń pa ọ́. Ló ní ilẹ̀ ọba. Kábíyèsí. Ọba ló ní ilẹ̀ ọba. Ọba ló ní ilẹ̀ ọba. Mo kí kábíyèsí o. Ọba ló ní ilẹ̀ ọba. Tó wà ní ilẹ̀ France wípé ní agbára Ọlọ́run Olódùmarè ẹni kú sájú. Àṣẹ. Ẹni kú sọ́nà bí èéfín. Àṣẹ. Lórúkọ ládéládé tó wà pẹ̀lú mi bí alára wà ní apá ọ̀tún mi, ọlọ́tà wà ní apá ọ̀rọ̀ mi. Lórúkọ gbogbo orí adé tó wà ní ìkàlẹ̀ ní ìlú France, mo ṣe àdúrà fún yín pé ẹni pé sájò. Àṣẹ. Ẹni dánìkan ṣe ilé ayé yín. Àṣẹ. Orúkúdá yóò ní lù fún yín jó. Àṣẹ. Ẹni ṣubú ẹni dànù. Àṣẹ. Ẹni rí alákòóbá lájò. Àṣẹ. Àṣẹ wà. Ẹni kó bá yàn lájò. Àṣẹ. Àṣẹ wà. Ilé kókó ń dágbé o. Lágbára Ọlọ́run Olódùmarè ibi tẹ́ ẹ ti jáde wá, wọ́n ní okùn kí ń gùngùn kó má níbi tí wọ́n ti fà wá. Ibi rere tó ti fa gbogbo yín wá nílẹ̀ káàárọ̀ oòjíire. Lágbára Ọlọ́run Olódùmarè Oòduà onílẹ̀gbẹ́jí àbùjí kùtù àwọ̀ ìrírí jagun. Ó bá iná jà ó dáná ó gbòòrò jà ó dòòrò. Ó bá pàǹkàrà lórí omi ó tẹ́rì. Ẹni tó ń jẹ tó ń fún ní jẹ. Gbogbo ibi náà nílẹ̀ Oòduà, ilẹ̀ tó fẹ̀, orí ilẹ̀ tó fẹ̀ náà la wà yìí o. Ilẹ̀ Oòduà náà ní gbogbo ibi tí ilẹ̀ wà, torí òun ni ò nílẹ̀. Mo wá ń fi orúkọ ẹ̀ àti gbogbo nǹkan tó ti gbélé ayé ṣe, bó ṣe lọ sórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé tó gbé adé lọ ọbẹ̀, ogbè lọ́tún àti ogbè lósì tó di èjì ogbè tó ń dádé. Òun náà ló bẹ̀rẹ̀ adé dídé ní ìlú tí a wà yìí. Òyìnbó ò ní fẹ́ sọ fún yín ni, àwọn èèyàn dúdú la kọ́kọ́ dádé. Oòduà onílẹ̀gbẹ́jí, Oòduà àgbẹ̀ gbogbo yín o. Àṣẹ. Kọ̀ìnkọ̀ìn tẹ́ fi ń wẹ̀ á jẹ́ kí àdúrà kó kàn yín lára. Àṣẹ. Ọṣẹ tí gbogbo yín fi ń wẹ̀ ó máa jẹ́ kí àdúrà tí mo ṣe fún yín lórúkọ Oòduà tó ló náà ló ń jẹ́ àdúrà. Á jẹ́ kí ó ṣẹmọ yín lára o. Àṣẹ. Gbogbo tí mo wí ara rọ̀. Àṣẹ. Ẹ jèrè àwọn ọmọ yín o. Àṣẹ. Gbogbo ohun tó mí àti èyí tí ò mí
tọ́lọ́run pèsè fún yín ẹ̀ ní fojú sunkún kankan. àṣẹ gbogbo tí mo wí àràárọ̀ mọ́. àṣẹ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. àṣẹ àríbẹ̀ o. àṣẹ kó o balẹ̀ o. àṣẹ 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 Tejumare. Thank you, Daddy. God bless you, Àríbẹ̀ sir. àṣẹ everybody. Thank you, Daddy. Nigerians, ọ̀rọ̀ létí bọ́yọ̀ lẹ́nu kábíyèsí wa, His Royal Majesty Ọba Ẹlẹ́tàn Adéyẹyè Ògúnwùsì. He sent his greetings and sent his prayers to everyone. Bọ́dẹ̀ ṣe wí yẹn náà ló ṣe máa rí. Èyí tí bàbá kábíyèsí wá wí níbí yìí lè báyìí àárọ̀ ti rọ̀ mọ́ o. Bẹ́ẹ̀ la máa rí fún gbogbo wa. Inú mi máa ń dùn, orí mi máa ń wú nígbà tí mo bá ti rí kábíyèsí wa Ọ̀nìrìṣà tó máa ń gbàdúrà fún gbogbo àwa ọmọ rẹ̀. Gbogbo bàbá máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà, kò fi bá kan ṣépè fún wa rí. Ó máa gbàdúrà, ó máa súre fún wa ni. Kábíyèsí wàá pẹ́ láyé o, wàá pẹ́ láyé, ikú ò ní pa ẹ́, àrùn ò ní pa ẹ́ o. Ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́, bàtà á pẹ́ lẹ́sẹ̀, ọ̀pá àṣẹ á pẹ́ lẹ́nu. Ẹ̀yin tèmi, ẹ bá mi kí bàbá wa, ẹ bá mi kí kábíyèsí o, ẹ bá mi wólẹ̀ forí adé o. Kẹ́dẹ̀ bá mi kí ìyáàfin Mojísọ́lá Ọ̀ṣẹwà náà pé ó kú ọmọ ṣe o. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé o, ní orí ètò wa a máa ń kí ni o, a máa ń bá ní ṣe ayẹyẹ, a dẹ̀ máa ń bá ní ṣe ìpolówó ọjà lóríṣiríṣi. Tẹ́ bá dẹ̀ ní ìtọ́ka àbí méjì tẹ́ fẹ́ káwọn ènìyàn kí wọ́n kọ́ ẹ̀kọ́ lára yín, ẹ kàn sí wa lórí ètò wa o, a bá yín sọ, a bá yín dá sí. Ẹ má gbàgbé, ẹ jọ̀wọ́ o, ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, ẹ bá mi subscribe o sórí ètò wa Eto Lede Ekiti o. Ìjàre o, ayé ni á dá o, ìgbé ètò lálárugẹ o. Mọ́mọdé tí bètò mi sópin o, mọ́tílẹ́sílẹ̀ olórí mi lẹ́kìtì o. Àbọ̀dé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rẹ̀ o, mọ́ lọ sẹ́kìtì o. Ìyókùn o, adé ajẹ̀kanra o.